tí a wá wà yìí àwọn kan ti rí sí yín wọ́n ti sọ fún yín pé àfà yìí o ìmáàmù máa ń bẹ lára rẹ̀, ìmáàmù máa ń bẹ ní ojú rẹ̀, ìmáàmù máa ń bẹ ní ẹsẹ̀ rẹ̀. ilé yìí ṣe àjòjì ilé fún mi, bàbá wa Imam Maliki. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. ní tó máa jẹ nìyí tí wọn ò ní kọyín máa gbé bá àti jẹ ni. ìmáàmù tẹ́ jẹ yìí bàbá ọba Ìlọrin ni ìmáàmù, bàbá ọba Ìlọrin ni ìmáàmù. ìmáàmù yẹn ni àwọn bàbá ọba Ìlọrin wá pín sí méjì, wọ́n sọ ọ̀kan di ìmáàmù Kubura, ọ̀kan ni ìmáàmù Sugura. ẹ fi máa rí i pé àwọn ọba máa ń kírun lọrin jọ mi. àwọn ni a ṣètò ìlú, a ṣètò ẹ̀sìn, ọ̀dà ìmáàmù wọ́n tún máa wá jẹ́ igbákejì mi. gbogbo tó bá jọ mẹ́sìn nílùú yìí ẹ̀yin lẹ wà ní kíá rẹ̀ o. àwa tí a wá wà yìí àwọn kan ti rí sí yín wọ́n ti sọ fún yín pé àfà yìí o ìmáàmù máa ń bẹ lára rẹ̀, ìmáàmù máa ń bẹ ní ojú rẹ̀, ìmáàmù máa ń bẹ ní ẹsẹ̀ rẹ̀. ilé yìí ṣe àjòjì ilé fún mi, bàbá wa Imam Maliki. ìgbà tí ń bọ̀ àwọn pàdé àfà tó jí lójú ọ̀nà ní máa ń wọ yàrá àwọn àkọ́kọ́ ìkejì kẹta. ìmáàmù táwa bá ń kékeré ìmáàmù àmàdà ní bàbá òkòdì, gbogbo àwa kéèké yìí la fẹ́ ha ó tó bàbá náà ta, gbogbo wa táwa ní kékeré ibi tí bàbá náà bẹ̀rù Ọlọ́run dé tó bá ṣe kútúbà míì ẹ̀sìn tí máa ń gùn wá ẹ̀sìn yóò máa sunkún báyìí. ká tó wá sọ bàbá wa Ìmáàmù Málíkì tán tẹ̀lé wọn, ká tó wá sọ bàbá wa Ìmáàmù Mùsá, ká tó wá sọ bàbá wa Ìmáàmù Àná. kò sí èyí tí èjẹ ní Ọlọ́run, kò sí èyí tí èsì wòlé Ọlọ́run ní gbogbo wọn. èyí tí ń bẹ lára yín tẹ jogún wa izib tala Ibrahim rabbuhu bi kalimati fa atammahunna. àwọn àgbàlagbà náà sì wàhálà yìí kalẹ̀, bàbá wa Dasuki ṣe, bàbá wa Málíkì ṣe, bàbá wa Ìmáàmù ṣe, alikali kò fi pamọ́. gbogbo tó máa bẹ̀rẹ̀ náà Ọlọ́run jẹ́ tẹ ẹ̀mí tí yín gùn jù bẹ́ẹ̀ lọ. Àmín. Ọlọ́run jẹ́ ìrìsì jù bẹ́ẹ̀ lọ. Àmín. ọ̀dọ̀wọ́ yín pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run o, ìbẹ̀rù Ọlọ́run yẹn fi ń ṣe ìmáàmù Ìlọrin, àyàfà àdìmí lè jòkó sí. ọ̀dọ̀ yín pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run o, ìrun ẹ má pàtì, àwẹ̀ ẹ má ṣẹlá ì má gbà, gbogbo ń tẹ bá jọ mọ́ nàwáfìl ẹ má pàtì o, gbogbo ń tó bá jọ mọ́ ìbẹ̀rù Ọlọ́run gbọ́dọ̀ máa rí lára yín. láàrin ọdún kan Ọlọ́run ó ti gbé yín yàtọ̀ ju bá ti mọ̀ yín lọ. Àmín. oyè owó kẹjẹ, oyè sẹrímọ́nì kẹjẹ, oyè ẹ̀sìn lẹ́jẹ, Ọlọ́run ọba yóò fún yín ní ààyè náà sí ọba yín sí. Àmín ya Allah. ààyè tí yín yóò tún dájú táwọn yòókù lọ. Àmín. La ilaha illallah. Àmín. gbogbo ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ ẹ̀rí kọ́ Ọlọ́run bá ṣe etí méjì ó sì sẹ́nu kan, torí ká fi máa gbogbo tá a bá ń gbọ́ gbogbo ẹ̀ ká fi lè máa sọ ni. gbogbo ọ̀rọ̀ kẹ́ lè máa sọ o, bẹ́ẹ̀ bá gbọ́ mẹ́wàá ẹ wà mẹ́yọ̀ kan ẹ kìí ẹyọ̀ kan náà sí mẹ́wàá. wọ́n bá ní ẹ sọ̀rọ̀ àdúrà lẹ́ẹ̀mọ̀ sí púpọ̀, ìyókù nínú ọ̀rọ̀ èmi pẹ̀lú yín á sọ. níjọ́ tí mo kọ́ rí bàbá àmàmù lé ìtarí agbẹ̀yìn mo ní ẹ fẹ́ máa fi àṣẹ practice níbi tẹ́ ń lọ. kí Ọlọ́run kó ṣe àlékún dáadáa fún yín. Àmín. gbogbo tán bá ń du oyè tán bá ń du bàbá yìí bá ti du oyè kó n fẹ́ jẹ ìmáàmù Ọlọ́run sì gbé ìmáàmù fún bẹ́ẹ̀. wọ́n ti jẹ bí ìmáàmù méjì mẹ́ta mẹ́rin táwọn ò fura mọ́ pé ibi táwọn ń lọ Ọlọ́run fi ń ṣe tẹ́lifí àkàlẹ̀ fáwọn irhas ni. Ọlọ́run ọba yóò bá wa tún ààyè yín yìí yóò bá wa tún ṣe jù bẹ́ẹ̀ tí bá lọ. Àmín. ó ní fi tàmú yín. gbogbo àfáàlú yìí tán mọ́ yín káàkiri rẹ̀ àtàwọn yín tàn mọ́ káàkiri rẹ̀ gbogbo àlàfà yín o. gbogbo ọmọ Ìlọrin lóko nílé gbogbo àlàfà yín o. Ìlọrin tá à ń rí yìí, Ìlọrin Emirate tá à ń rí tọ́ mọ ní márùn-ún yìí ó jù bẹ́ẹ̀ lọ. Ìlọrin Emirate jù bẹ́ẹ̀ lọ. ilẹ̀ Ìlọrin kébò tó dé ibi tó dé lọ́hùn ọ̀tá ibi tá à ń pè lọ́yọ̀ nísìn, ọ̀tá ibi tá à ń pè lóṣogbo nísìn, ọwọ́ gbogbo ní Ìbàdàn ni, gbogbo ilẹ̀ tápà yìí ilẹ̀ Ìlọrin ni, tí n fi ibì kan bò ń bẹ̀ gbogbo ẹlẹ́jẹ̀ ìmáàmù lélẹ́rìí o. àfáà Àjàgbọ́mà bàbá wa ìmáàmù wa kájú rẹ̀. àkọ́kọ́ ìmáàmù tá a kọ́ ní tí ọkọ̀ ní dìgírì ni lẹ́ni sẹ̀ríà, gbogbo àwọn ìmáàmù yòókù mọ̀kí máàmù àmàdà tàbí yẹn ọ hájà lálẹ́ nìyí ó sì àwọn tó bọ̀ ọdún kan. bàbá àmà Málíkì yà yín gbogbo Risalatul Qayrawani tó fi má askar gbogbo ẹ̀ náà ha wọ́n sì mọ̀ tajwid máàmù àpapọ̀ kéwù yẹn kò sẹ́ni tó fi sẹ̀ríà dá Málíkì mẹ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà wà má sẹ̀ríà ẹ̀yin làkọ́kọ́ ìmáàmù tí ọkọ̀ jáde lọ lè kẹ́kọ̀ọ́. Ọlọ́run sì ti ń yàtọ̀ púpọ̀
Alhamdulillah. ọlọ́run kó wọlá bàbá wa lórí kó wọlá gbogbo àwọn àràrí ọlọ́run inú ilé yìí inú wọn máa dùn nísìn ẹ̀ẹ́dì bí kéwù ti rí gbogbo ẹ̀yàn máa fà ẹ bá lè sin nǹkan mí ìjọ náà mo ń sọ fọ́ọ̀rọ̀ mi Ismail à ń sọ̀rọ̀ yín lánàá torí jọjúmọ́ ni máa ń dààmú mi lè pẹ̀lú ọ̀rọ̀ àbáyé ẹ̀yin ká mọ̀ wọ́n lé ní àwọn mọ̀ wọ́n ń ta jù bẹ́ẹ̀ lọ gbogbo inú ilé yìí ni wọ́n máa dùn nísìn àwọn àrùbáwò kù bàbá wa lórí ọlọ́run sàdékùn dára fún Àmín. gbogbo ẹni tó dunú sí ní tí ọlọ́run ṣe yẹ ọlọ́run bó ṣe dára fún yín o gbogbo ẹni tó wù ọlọ́run bó ṣe dára fún o gbogbo ẹni tí ò dunú sí náà ọlọ́run inú wọn ti dùn nígbà tó máa bọ́ bá lọ́run ló ṣe subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.